Káalẹ́ bàbá mi. Ẹ jọ̀ọ́ bá máa pín tẹ́ bá ti ń darapọ̀. Bẹ́ẹ̀ ni àfọmọ́ tó ń yọ nílé Ifá. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín
tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ bá wa máa pín, ẹ bá mi wí fún alára pé mo ti wà ní Bẹ́nẹ́dìgbé, ẹ bá mi sọ fún Ajérò wípé mo ti wà ní Bẹ́nẹ́dìgbé, ẹ bá mi sọ fún ọ̀rọ̀ Ògúnléèlá pé mi ọmọ yín kékeré inú ilé yín mo ti wà ní Bẹ́nẹ́dìgbé. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ bá mi ṣe kíni, ẹ bá mi máa pín. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò mojúbà Olódùmarè, mojúbà mẹ́rin àgbáńlá ayé, mojúbà mẹ́rin ilẹ̀ kóòtù òjìrè, gbogbo ọ̀rẹ́ ayé, gbogbo ọ̀sìn ayé pátápátá ìbà ni mo ṣe. Ìbà bàbá, ìbà yèyé, ìbà olúwo òdìbọ̀nà pátápátá. Ní adáṣọ má múró ìbà ni mo ṣe, jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, nítorí pé kí ni àdáṣe ní ọmọ ìwà gbọ́dọ̀ ọmọ ènìyàn. Kábíyèsí mojúbà gbogbo òrìṣà tí à ń fojú bọ ní gbogbo àgbáńlá ayé, gbogbo òrìṣà tí à ń fojú bọ ní ilẹ̀ kóòtù òjìrè ìbà ni mo ṣe. Mojúbà gbogbo ọ̀rọ̀ inú igi, ọ̀rọ̀ inú afẹ́fẹ́, ọ̀rọ̀ ilé Ifẹ̀, gbogbo yín pátápátá ìbà yín ni mo ṣe, jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe, nítorí wípé kí ni àdáṣe ní ọmọ ìwà gbọ́dọ̀ ọmọ ènìyàn. Kábíyèsí mojúbà Ìyámọ̀pó ìbà Ìyámọ̀pó ìbà Ìyámọ̀pó ìbà Ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣe mojúbà Ìyámọ̀pó tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀ tí ò ṣe gbogbo lákìrí bótó aláìlójú àwẹ̀ gbogbo ṣokóṣòkò pátápátá ìbà ni mo ṣe. Ẹ jẹ́ kójú mi sọ, jẹ́ kójú mi ṣe. Mojúbà ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ o, alágogo idẹ ẹ̀yin ìyá mi, àfijọ́ ẹyẹ tí ń jẹ ní gbangba oko. Mojúbà yín ẹ̀yin ìyá mi olójú arẹmọ, lẹ́yìn arẹmọ, ọlọ́mọ arẹmọ, alápá rẹ gbogbo ara kìkì arẹmọ nìyá. Èmi Abímbọ́lá Òṣàtọ́lá mo máa ń sọ kìíní kan, mo ní wípé kí gbogbo ayé tó mọ̀ yín sí olókìkí òru, mo ní olókìkí àárọ̀ níyìn, olókìkí ọ̀sán, olókìkí ìrọ̀lẹ́, olókìkí ìyálẹ̀ta, olókìkí gbogbo ọjọ́, gbogbo ìgbàkígbà tó bá wọ ẹyẹ ìyá mi ló lè fò tí ò ní forí sọgi láíláí, nítorí wípé ìwọ ni. Kábíyèsí mojúbà yín lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé ẹ̀yin ìyá mi, ẹ̀yin náà lè sọ wípé asín ni mí, ẹni kí n má bàa dẹrùn làjẹ lọ́wọ́ ṣókóṣó. Ẹ pé lẹ́kọ̀ọ̀kan kí n má di ọ̀gá, ẹni kí n má bàa dẹrùn àti lọ́bẹ̀. Ẹ̀yin lẹ jẹ́ kó yé mi wípé tí wọ́n bá ti má kiri tí ò bá ti jọ kọ̀ọ̀kan wọ́n máa ń jùlẹ̀, nítorí pé kí ni àgbéjùlẹ̀ báyìí ni wọ́n ń gbégi eléra. Mo kí gbogbo yín tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí, àtẹ̀yin tẹ́ ò tún máa wò mí lẹ́yìn tí n bá ṣe tán. Ìbà yín ni mo ṣe o, ẹ jẹ́ kójú mi sọ, ẹ jẹ́ kójú mi ṣe. Má gbàgbé wípé iṣẹ́ tí a fi rán igúnnugún òní kó jẹbọ, ìta fi rán àkànnàmọ̀gbò òní kó jòkó èèyàn. Èyí tó fi rán mi náà ni mò ń ṣe yìí, kò ní hun mí, kò ní hun ọmọ mi, kò ní hun ọkọ mi láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Ẹ má gbàgbé ẹ bá a máa pín. Ìyá Ọlọ́ṣun, ìyá Ọlọ́ṣun, ìyá Ọlọ́ṣun, ìyá Ọlọ́ṣun tó di oníkùránì ọ̀sán kan òru kan, òun ni a wá sọ̀rọ̀ wọn lénìí. A wá ṣe ìgbéyàwó wọn, àwa Abolóde Fẹ̀ lójú, àwa la wá ṣe ìgbéyàwó. Kọ́ má bàa máa ṣe kí ni, kọ́ má bàa máa dá ètò yìí dúró, torí àwọn olóṣùkà wọn ti pọ̀ gan. Ẹ ṣeun bàbá mi Olúwaṣeun Solomon Olúwatósìn, ìyá mi Fátímọ̀ Oyèbánjí, bàbá mi Dámiláre Ayọ̀délé, mo kí yín. Ìyá bàbá Mọ́rẹ́níkejì Abíọ́dún Káyọ̀dé, ẹ ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbogbo platform yòókù tí ẹ ti ń gbọ́ wa, ẹ má bínú torí pé mo lè má rí orúkọ yín torí mi ò sí lórí gbogbo platform. Orí Ìṣẹ̀ṣe Làgbà gangan page ni mo ti ń sọ̀rọ̀. Lólùfẹ́ mi kan báyìí, ìyá mi Búkì Ògúns, mo mọ̀ pé ẹ̀yin 5 and 6 ni bí n bá lọ báyìí máa lọ síbẹ̀. Ọlọ́run má jẹ́ n bàjẹ́ lọ́wọ́ yín láṣẹ Èdùmàrè. Màámi Ọmọlára Sunshine, mọ̀ pé àwọn náà máa tó dé síbi grandpa Ọ̀rànmíyàn. Màámi sọ pé màámi Ọmọlára Sunshine grandpa, mo ṣáà ní kí n kí gbogbo yín lẹ̀ grandpa Ọ̀rànmíyàn. I love you so much bàbá mi, and you know it. Bàbá mi Sàlámì, mo kí yín, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. Ìyá Ọlọ́ṣun náà ni wọ́n ní àwọn ṣe ìgbéyàwó. Ìyá Ọlọ́ṣun, kí ló dé tẹ́ máa fi ṣe ìgbéyàwó tí ẹ ní pè wá sí? Ẹ ti gbàgbé pé àwa kan wà níbì kan, àwa la Abolóde Fẹ̀ lójú. Bàbá wa Lọlá Ọlásùnkànmí, I love you so much. Alájà ni mí, Alájà Làtífá. Ẹ má gbàgbé bó tilẹ̀ ògùn kó jẹ́ tó jẹ́ pé lénìí mi kì í ṣe mùsùlùmí mọ́. Orúkọ yẹn wọ́n kéwú sí mi létí, ariwo tó pa sí mi létí yẹn ní kékeré mi nígbàgbé láéláé, bó tilẹ̀ jẹ́ pé mi ò mọ nǹkan kan gbà tó ń ké sí mi létí. A gbọ́dọ̀ nǹkan kan náà a máa gbé yọ náà, bó ṣe bí wa rèé. Wọ́n bí wa pé a máa ń borí ní kékeré gan, ṣó ti yẹ yín a lọ lè kéwú. So Làtífá dẹ̀ lórúkọ wa, a gbọ́dọ̀ máa gbé Làtífá jáde. Ìjọ́ tó bá ti yá a gbé Làtífá jáde, ìjọ́ tó bá ti yá àtúgbò Ṣàtọ́lá jáde, bó ṣe yẹ kó rí nìyẹn. Kan ẹ̀fọ́ kì í lẹ́fọ̀ọ́ láwo, ìkan gbọ́dọ̀ léra wọn fúnra wọn, ṣó ti yẹ yẹn. Bá máa ju love and light, ẹ bá máa ju love and light, kọ́ máa lé wa lọ kúrò lórí ètò yìí. Ẹ ṣeun ọwọ́ tẹ fi ń tẹ̀ báyẹn ní fi gbọ́mọ sin láṣẹ Èdùmàrè. Àwa ní Alájà Làtífá Nam.
Ìyá Ọlọ́ṣun la wá bá sọ̀rọ̀ lénìí. Ìyá Ọlọ́ṣun tó di ìyá Kùránì, kí ló dé tẹ máa ṣe ìgbéyàwó tẹ máa sáré pa gbogbo ẹ̀ pọ̀, tẹ máa sáré ṣe lókù òru bẹ́ẹ̀ yẹn? Kò easy, kò dáa. Ìgbéyàwó là ń sọ yìí. Ìgbéyàwó tá dẹ̀ ń sọ yìí kò kí ń ṣe nǹkan tá a máa ń ṣe lójoojúmọ́. Bàbá mi Lọlá Ọlásùnkànmí kò ní tán bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà, àpò yín ò ní gbẹ. Love you so much, bàbá mi, and you know it too. Ìgbéyàwó kò kí ń ṣe nǹkan tá a máa ń sáré ṣe, tá a máa sáré gbé ẹnu kúrò ńbẹ̀. Àwa tá a máa wá, tá a máa máṣọ olóbìnrin lé gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn. Kí ló dé tẹ̀ bù wá gbọ́? Bó tilẹ̀ jẹ́ wípé nígbà kan oníṣẹ̀ṣe ni yín, a dẹ̀ mọ̀ wípé oníṣẹ̀ṣe ni yín, àwa náà ò deny yín rárá, but circumstance, ó ti yé yín, àwọn nǹkan kan ló ṣẹlẹ̀ tó kọjá agbára yín, òun ló fi wá jẹ́ kẹ́ di ìyá oníkùránì lẹ́yìn. Dọ́là àṣé kí ni àbá yín wí, kódà a tún pìtì yín ni pé ìyá yìí obìnrin náà ní kí la fẹ́ kẹ́ ṣe, mélòó lágbára yín. Ṣùgbọ́n nǹkan tó wá dùn wá jù pé bàbá ń jà bíi ti ká kúkọ, ẹ̀yin lẹ ń bá wa jà, àwa ò bá yín jà. Ẹ wá ṣègbéyàwó, ẹ jẹ́ káyé gbọ́, ẹ jẹ́ kọ́run mọ̀, ẹ jẹ́ kí gbogbo wa wá, ẹ wá sáré ṣe, ẹ wá ya fọ́tò lábẹ́ káńtà. Bí wọ́n lẹ ti ya fọ́tò yẹn, àbí bo ni ìyá Ọlọ́ṣun àtọkọ wọn ti ya fọ́tò? Ìgbéyàwó nǹkan ìdùnnú ni, nǹkan alárinrin ni. Àwa kọrin orin tí wọ́n kọ nígbà tí mo wà kékeré tó máa ń kọ nígbà yẹn, nígbà tó bá ṣe ìgbéyàwó. Ìgbà táwọn àǹtí mi, àwọn àbúrò dádì mi, gbogbo wọn tí wọ́n ṣègbéyàwó ńgbà yẹn, wọ́n máa kọrin wá ní mọ́rí àbábíkù aláwàsálà, mọ́rí àbábíkù aláwàsálà, ẹ̀mí àgbẹ̀sẹ̀ yín kọ̀ọ̀kan, ẹ̀mí àwọlẹ̀ mọ́rí àbá, àtẹ̀yìn àtànàbí òjẹ̀lẹ̀ńkẹ́lẹ́ ó wọlé ọ̀la. Ẹ̀rọ ohun tí mo fi kọrin yẹn, kí ló dé ká wá kọrú orin bẹ́ẹ̀ yẹn fún yín? Ká wá kọ orú orin bẹ́ẹ̀ yẹn fún yín, ẹ̀ mọ bíjọ́ yẹn ṣe máa dùn tó máa láyọ̀ tó. Ìyá Ọlọ́ṣun, ẹ mọ bí ọjọ́ yẹn bó ṣe máa dùn, tí gbọ́ngbọ́n máa kàn sí àwa abólóde fẹ̀ lójú, gbogbo ayé máa gbọ́, gbogbo ọ̀run máa mọ̀ wípé ẹ padà ṣe ìgbéyàwó, wípé àwọn tí gbogbo ọ̀rọ̀ tí n bá ń sọ lénìí, mi ò fẹ́ máa sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ wípé mò ń fi yín ṣe yẹ̀yẹ́. Ìyá Ọlọ́ṣun, ní ọjọ́ orí yín yìí, ní ọjọ́ orí yín yìí, níbi tí ẹ bá lé ayé dé yìí, níbi tí ẹ rí ilé ayé mọdé yìí, kéèyàn kan ṣẹ̀ṣẹ̀ wá gbé yín. Ẹ̀yin náà, mi ò mọ ohun tó sọ fún yín, mi ò mọ bó ṣe sọ, mi ò mọ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ẹ̀ papọ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá, ẹ̀yin tẹ́ ẹ sì ń sunkún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́ tá à ń play fídíò yín, tẹ́ ẹ̀ ń sọ báyé yín ṣe ti rún sí wọn lọ́wọ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá gbé ilé ayé yín lé wọn lọ́wọ́ pé kán parí ẹ̀ pátápátá. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá gbélé ayé àti ẹ̀fẹ́ lọ sínú láìpù Ìyá Ọlọ́ṣun, bóyá ex-husband àbí ọkọ tó kọ́kọ́ fẹ́ wọn láàárọ̀ ọjọ́, ìyẹn ọkọ mi, èmi ò kí ń lọ sínú láìpù èèyàn. Bóyá wọn ò jọ sí mọ́, bóyá bàbá yẹn ti ṣaláìsí, kò kàn mí, personal life Ìyá Ọlọ́ṣun nìyẹn. Ṣùgbọ́n ìgbéyàwó eléyìí tí wọ́n ṣe yìí, personal life yín náà ni, bọ̀ kò tún ṣe personal life yín, nǹkan tí ò ṣe ń ṣe personal life yín mo máa sọ fún yín. Torí èní la rí, kò sẹ́ni tó máa kàn lọ, kò sẹ́ni tó mọ ẹni tó máa kàn lọ́la. Ìyá Ọlọ́ṣun, ìgbà tá ẹ ṣe voice note, tí ìyá yìí ṣe voice note tí wọ́n ń sọ wípé wọ́n ti ba ayé àwọn jẹ́, wọ́n bá wọn sùn, wọ́n láwọn jìbìtì, àwọn àfáà ṣe gbá, àwọn àfáà ṣàwo, ìkòkò bàbá àṣà sùn. Ẹ̀dẹ̀ wá rò ó pẹ̀lú àwọn ọmọ gìrìpàgìrìpà méjì tá a rí lórí ayélujára pé ẹ ti bí, tó wà lọ́wọ́ yín, pẹ̀lú gbogbo ìdojúkọ yín tí ẹ sì ń dojúkọ lọ́wọ́lọ́wọ́, nítorí wípé èèwọ̀ ló máa ń gbèjà ara ẹ̀. Toró dé certain stage kan, nítorí pé kẹ́ lè ní
ìsinmi fún ayé yín, ẹ ṣe kí ni? Ẹ kọ̀yìn sí ṣẹ̀ṣe. Bó ẹ tilẹ̀ kọ̀yìn sí ṣẹ̀ṣe sí, a sì ń rí nínú ara yín wípé ohun tí ìyá yìí ń ṣe, ìgbésẹ̀ yìí kò tẹ́ ìyá yìí lọ́rùn. Gbogbo wa la rí. Bẹ́ ṣe ń sunkún, tẹ̀ ń ṣe láìla, tẹkún tẹ̀jẹ̀. Ọ̀nà ọmọ tuntun fi ń wálé ayé, tẹkún tẹ̀jẹ̀ lọ fi bí yín padà sínú Islam. Màámi Ọmọlára mi Sunshine, mo ti kí yín tẹ́lẹ̀. Bàbá mi Olúkáyọ̀dé Àyìndé, mo kí yín, love you màámi. Mo wá ń béèrè lọ́wọ́ ìyá ọlọ́ṣun wípé, ìyá ọlọ́ṣun, ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí ní ibi tí ẹ bá yé yín dé yìí, pẹ̀lú gbogbo ìyà tí wọ́n ti fi jẹ yín, pẹ̀lú ìṣẹ́ tí wọ́n ti fi ṣẹ́ yín, pẹ̀lú bí tí wọ́n bá ìgbésí ayé yín dé, ẹ kúkú gbélé wọn lọ́wọ́ pé kó kúkú parẹ́ pátápátá, kan finish ẹ̀, káyé yín kúkú pin sínú Islam. Nítorí wípé wọ́n ti rí wípé ọ̀rọ̀ yín yẹn ó fẹ́ bí nǹkan míì, ni wọ́n ṣe tètè ṣe kí ni wọ́n ṣe tètè tì yín mọ́lẹ̀, tí wọ́n ṣe fẹ́ yín báyìí. Wọ́n gbé yín, ẹ wo ojú ìyá ọlọ́ṣun, inú ìyá yìí ò dùn. Ibi tá à ń bá pàtì múvì yìí lọ, kò tí season film ni àti ìmọ̀bi tó máa end sí. Ìyá mi Jọkẹ́ Bọ́dúnrìn káàbọ̀, bàbá mi Fárínú Oracle Father. Ìyá ọlọ́ṣun, ìgbà tí ìyà tó ti jẹ yín lọ́wọ́ àwọn ará bí, tẹ́ ẹ ti rí wípé Àlìfùlání ti kó gbogbo owó tí wọ́n kó fún Àlìfùlání pé kó fi jíṣẹ́ fún yín, tẹ́ ẹ rí wípé ó ti kó mi. Ìyá ọlọ́ṣun, wọ́n ní tí iwájú ò bá ṣe lọ, ẹ̀yin máa ṣe padà sí. Nǹkan tẹ́ ẹ bá ṣe ni wípé kẹ́ ẹ wá fóònù nọ́mbà Tanọlọ́run, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀. N tá a lè ṣe ni, gbogbo nǹkan ní Yorùbá ò ní, tó bá ti dìgbà ọ̀tẹ̀, Yorùbá are strong. Tó a bá ti dìgbà wípé yes, ká jẹ́ kẹ́ni yìí mọ̀ pa wà la wà ń bẹ̀, a strong nídìí ẹ̀. Ẹ gbé ìtìjú, ẹ máa gbé yẹn sí ẹ̀gbẹ́ kan. Wọ́n threaten àwọn ọmọ yín ní inú Ìlọrin yẹn. Ẹ máa pe Tanọlọ́run, bàbá mi Babátúndé Ọlábanks, bàbá Ṣítù Ọmọwùnmí. Ẹ pe Tanọlọ́run pé Tanọlọ́run, ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ yìí, mi ò fẹ́ kó bọ́ sórí social media lọ́wọ́lọ́wọ́ báyìí. Báyìí kàsá, báyìí káwòdì, bàbá mi Nurudeen Kọ́láwọlé. Tanọlọ́run ló máa kó àwọn èèyàn jọ bíríkótó. Mélòó ni gbèsè ayé yín, mélòó ló kù nínú ayé yín tẹ́ ń rò wípé ẹ jẹ gbèsè, tó wá fi jẹ́ wípé kẹ́ wá gbé ara yín lé àwọn tó mú pàṣán lọ́wọ́, tó dẹ̀ jẹ́ wípé ó ṣùọ̀ ni, kò ń ṣe ọ̀rọ̀ tẹnu. Inú bí tẹ́ lọ hára yín mọ́ yẹn, pàṣán tó kù lọ́tún sì máa fi nà yín tọmọtọmọ ń bẹ̀. Àwọn ọmọ àgbàlagbà yẹn lẹ kó lọ sínú ilé olórogún. Wọ́n rí wípé ẹ ti wà vulnerable, wọ́n rí wípé àwọn ti mú yín, àwọn ti sọ yín di ilẹ̀ ńlẹ̀ pátápátá. Inú mi máa dùn tẹ́ bá rí fídíò yìí wò. Wọ́n wá wò pé kí ló tún kù. Kàkà káwọn fi yín lẹ̀ bí ẹni tí ò lólúwa, kẹ́ máa ṣe bó ṣe wù yín pẹ̀lú ilé bẹ́ ṣe ń bélé sọ̀rọ̀, bá ṣe rí àṣírí Islam ṣe ń gbára yín tú, torí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ látara yín ni. Ìyá mi Ọmọlára Òfúnyẹ̀bọ̀, ẹ̀sùn òye mi. Wọ́n ti rí wípé tó bá fi yín sílẹ̀ kẹ́ máa bá bẹ́ẹ̀ lọ, àṣírí Islam máa padà tú pẹ́rẹpẹ̀rẹ, ojú máa padà tì wọ́n, aṣọ máa padà fàya mọ́ wọn lára. Wọ́n wá wò pé kí ni káwọn ṣe. Wọ́n wò pé káwọn gbé yín. Ìgbà wọ́n ti rí wípé ẹ ti jẹ gbèsè. Gbèsè tẹ́ ẹ jẹ lójú yín ó tóbi jù. Ẹ lè rí san, àfi kẹ́ ẹ fẹ̀mí yín dì, lẹ ṣe lọ gbéra yín sílẹ̀.
gẹ́gẹ́ bí ìyàwó ilé irú eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yìí tẹ́ fi ṣọkọ. Kí ló dé tó jẹ́ wípé àwa obìnrin tá bá wà nínú issue, ta ní issue gidi gan, ó ti common tí issue yẹn pọ̀ láyé wa ká máa ro bá ṣe máa lọ tira wa sínú ilé ọkùnrin kan ni. Ẹ mọ̀ pé kò wọ́pọ̀ nínú ọkùnrin tó jẹ́ wípé obìnrin máa ní issue tó máa wá fẹ́, tó máa wá nífẹ̀ẹ́ obìnrin yẹn tí ò ní take advantage issue tóbìnrin yẹn ni. Ẹ mọ̀ pé kò wọ́pọ̀ ni. Kò ní take advantage vulnerability obìnrin yẹn láti fi ṣe bó ṣe wù. Ẹ mọ̀ pé kò wọ́pọ̀. Ẹ wá ti wá gbéra yín lé wọn lọ́wọ́. Ó dùn o, ó kan o, ó korò o, tọmọtọmọ yín. Ẹ̀yin lẹ mọ̀ bùtù. Ṣé gbogbo gbèsè tẹ́ wá jẹ wọ́n ti bá yín san? Nítorí gbà tẹ́ ẹ sunkún níjọ́ kìíní àná, tẹ́ pé wọ́n gbé mọ́tò, ẹ ra ọ̀kadà àbí kẹ̀kẹ́ napep, wọ́n gbé lọ, gbèsè yẹn ẹ̀ tí ì san tán, ayé yín ti fẹ́ pin, tẹ́ ẹ sunkún. Mo mọ̀ máa fẹ́ wá fídíò yẹn láti máa play torí gẹ́gẹ́ bí obìnrin bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn inú mi ń bàjẹ́ ni. Ẹ wá rí solution míì, ọ̀nà àbáyọ ẹ rí ju pé kẹ́ lọ gbé gbogbo ìgbésí ayé. Ẹ mọ̀ pé ti gbé àti ìgbésí ayé yín o àti tàwọn ọmọ. Ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin ẹrú, ẹ̀yin olóṣùká yìí, kí ló dé tó jẹ́ wípé tóbìnrin bá wá nǹkan kan wá sọ́dọ̀ yín, torí ìyá ọlọ́ṣun ti kọ́kọ́ fẹjọ́ yín sùn lórí social media, àìmọye tá a ti gbọ́ pé táwọn bá bá yín, bá yín okó lẹ máa nà sí wọn. Gbogbo solution yín fún wàhálà àti ìdààmú tóbìnrin ń là kọjá ojú okó lọ. Kí ló dé? Gbogbo the best tẹ́ lè ṣe ojú pé kẹ́ fi okó lọ wú obìnrin bẹ́ẹ̀. Gbogbo ohun tá à ń gbọ́, gbogbo ohun tá à ń kà ní wípé gbogbo ohun tí ìsìláàmù ń kọ́ yín, gbogbo ohun tí Muhammad ń ṣe ni àfi kó yọ okó yìí ni. Okó yìí ìdí okó ló máa padà pín sí. Kí ló dé? Arábìnrin yìí sunkún, èyí Mẹ́kà ẹ̀ jẹ́ kó rí lọ, èyí owó ẹ̀rí jẹ́ kó rí gbà, èyí ìfọ̀kànbalẹ̀ ṣọ́ọ̀bù àrí kankan, kò lórí kò nírù, kò lórí kò nírù, kò níbẹ̀rẹ̀ kò lópin. Ìyá mi olórí ìwà ajíhìnrere, ìyàwó bàbá Défádéfà, ẹ káàbọ̀. Ìyá mi Adéọlá, ọlá kìí tán, ìṣeun tẹ́ darapọ̀. Ẹ mọ̀jú pé tí obìnrin bá ti sọ wípé ẹ jọ̀ọ́ ẹ gbà òun kan sáré kígbe gbàmígbàmí wá bá ẹ̀yin, solution tiyín ni okó. Torí nísìnyí ìgbà tí ìyá ọlọ́ṣun ń sun ẹkún tó ń sọ wípé òun ti jẹ gbèsè, ọmọ ti jẹ gbèsè, ọmọ tóun ti torí ẹ̀ owó kékeré tóun rí tóun tún lọ gba owó gbọ́múlé láńtà pé káwọn fi ra nǹkan kan máa fi ṣe rìtọ́ọ̀nù ṣọ́ọ̀bù òun ò rójútùú ẹ̀. Gbogbo ọ̀nà ti pin mọ́ òun lọ́wọ́. Ìyá ọlọ́ṣun, ẹ bira yín léèrè. Ẹ bira yín léèrè. Ìgbà tí ẹ̀ ń sọ níjọ́ kìíní àná wípé ayé yín ti fẹ́ pin, tẹ́ ẹ padà wá bá àwọn oníṣẹ̀ṣe, mélòó nú àwọn tẹ́ ẹ lọ bá nínú oníṣẹ̀ṣe tí wọ́n fokó lọ̀ yín? Kì í ṣe nítorí tiyín nìkan ni mo ṣe ń ṣe ètò yìí, torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá wà vulnerable bíi tiyín. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀, níláárí kò sẹ́ni tó mọ̀ ọ̀la. To me, once a soldier, always a soldier ni. Kò sí bó ṣe lè wù kó rí, ẹ lè erase gbogbo
kíní tí wọ́n ti ní experiences tí wọ́n ti ní nínú ìgbà tí wọ́n ń ṣe Ọ̀ṣun yẹn lójú méjèèjì táyé mọ̀ wọ́n ní ìyá ọlọ́ṣun ẹ̀ lè rí ìsẹ̀yìn. Ìyá ọlọ́ṣun ṣé nínú ilé ọkọ àná lẹ́sẹ̀ fẹ́yàwó lẹ́sẹ̀ gbọ́nsẹ̀ gbé yín níyàwó lẹ́sẹ̀ fọ́ ọkọ ṣé ojú yín yìí ṣó fani mọ́ra bí gẹ́gẹ́ bí ẹni tí inú ẹ̀ dùn? Ṣé ẹni tẹ́ ẹ fẹ́ yìí tó fẹ́ yín sílé gẹ́gẹ́ bí aya yìí kí ló dé tí ò ràn yín lọ́wọ́ kẹ́ ẹ san gbèsè ọ̀run yín? Ó ní owó tó lè fi bọ́ yín títí ayé yín máa fi pin àbí bẹ́ẹ̀ kọ́? Ó ní owó tó lè fi bọ́ yín bọ́ àwọn ọmọ gìrìpà yẹn, àwọn ọmọ tó ti dàgbà yẹn tẹ́ lọ gbowó gbọ́múlé láǹtà láti lọ ra kíní fún. Ó ní owó tó máa fi bọ́ wọn bọ̀, kò ní owó tó máa fi san gbèsè pé káyé rọ̀ yín kẹ́ ẹ rí dùnú láàpò ara yín láàyè ara yín kẹ́ ẹ wà láàyè ara tiyín àfi tó bá fẹ́ yín sábẹ́ ẹ̀. Àfi tó bá ń fún yín àwọn ọmọ yẹn nìsín àfi tó bá ń fún wọn lówó oúnjẹ wọ́n gba 1,000 lẹ́nìí wọ́n gba 1,000 lẹ́la ó dẹ̀ ń dùn ìyá wọn kò dẹ̀ dénú yín kò ń ṣe dídùn inú yín. Ọmọ méjì màlẹ́ kó wọnú ilé olórogún. Bàbá tí mò ń wò yìí kì í ṣe ìyàwó kìíní kì í ṣe obìnrin ni òrírí ni àbóbìnrin ni ò bá sùn rí àbí kò mọ bíbẹ̀ ṣe rí ló ṣe máa wá jẹ́ tiyín ló máa dùn mọ́ jù? Ìbéèrè ni. Tá a bá sọ wípé ní ọjọ́ orí yín yìí téèyàn bá sọ pé òun fẹ́ remarry ní ọjọ́ orí yín rí nǹkan ìfọ̀kànbalẹ̀ ló máa ṣe, nǹkan ìdùnnú tó máa wá láti inú ọkàn ẹ̀, ìfẹ́ yẹn máa wá natural ni kò ń ṣerú pàjáwìrì báyìí. Ẹ wá di ẹni tí wọ́n wá mú dání abẹ́ káńtà àbí báwo níbo lẹ ti ya fọ́tò wọ́n wá ṣe pápápá bíi pálí ṣúgà wọ́n ti gbé yín wọlé nìyẹn, wọ́n ti jogún yín, wọ́n ti jogún ọmọ nìyẹn. Ẹ ti lójú ara yín ẹ ti forí àwọn ọmọ yín ẹ ti fi run mú pé wọn ò lè ṣoríire mọ́ àfi kẹ́ ẹ kó wọn lọ sábẹ́ ẹni tó ti bímọ tó ti fẹ́yàwó tọmọ ẹ̀gbọ́n tí ń bímọ nílé ọkọ. Abaṣa nìyẹn àti ìranù. Ní ẹ̀yin tó jẹ́ wípé ọmọ obìnrin yín tarí lórí social media yẹn tó bá gbámú tó márì tó ṣe gbogbo ẹ̀ ó ti tó lọ ilé ọkọ. Ọmọkùnrin yín tí ò bá kí ń ṣe bí ìlú ṣe rí ó ti tó wà láàyè ara ẹ̀. Báwo lẹ ṣe wá ṣe tó fi kẹ́bẹ̀ mọ́ yín lọ́wọ́ báyìí? Ibi tí ẹ kóra yín síṣẹ́ rí wípé ẹ ti gbéra yín lọ fún ẹkùn gangan pé kó fà yín ya pẹ́rẹpẹ́. Tó bá jẹ́ fúnra yín nìkan lẹ gbéra yín lọ ìbàdà. Bẹ́ ṣe wà yín nísìnyí ẹ rówó lé san ẹ nílé lórí kò síbi tẹ́ fẹ́ kó ọmọ lọ ju ilé bàbá yìí náà lọ. Àwọn ìyàwó bàbá yìí náà wà bẹ́ẹ̀ ẹ dẹ̀ ń kó ọmọ bọ̀ ọmọ méjì bóyá wọ́n jù bẹ́ẹ̀ lọ àmọ́. Kí ló dé tó jẹ́ pé ẹ̀yin ẹrú? Ìbéèrè ni. Tó jẹ́ pé tí èèyàn bá kígbe gbà mí o gbà mí o gbà mí o tó yẹ kẹ́ kọ́kọ́ gba ẹni yẹn okó ni. Mi tí ì rí yín kẹ́ dá mi lóhùn. Okó ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ yín ní tí ọ̀rọ̀ bá ti fa ẹ̀yin àti obìnrin papọ̀. Tí wọ́n bá wá bá yín náà pé kẹ́ ṣe nǹkan fún wọn gbogbo ẹ̀ lárí lórí ayélujára yìí okó yìí ni. Ìyá ọlọ́ṣun ti gbélé ayé ọ̀ ti gbélé yín lọ́wọ́ ní ìsìnkú ẹ̀yin lẹ kúkú bàjẹ́ débi tó wà ẹ kúkú bá wọn rún kó rún wómú pátápátá òun kò ti gbélé yín lọ́wọ́ báyìí. So lójú yín inú yín dùn pé ẹ ti padà fẹ́ a máa ṣe wípé àwọn ọmọ kéékèèké tí wọn ò tí ì bàlágà àbáwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ fẹ́ tọ́ ẹni ọkọ ní òun ìyá ọlọ́ṣun.
èmi ò mọ̀ pé àbàṣà yín tó dé ẹni tí ọmọkùnrin ló máa ń jealous ìyá ẹ̀ jù. ó lóun ti jẹ gbèsè ó ní gbogbo ẹ̀ ti run. ẹ gbọ́ ni ìyá mi Jọkẹ́ Bọ́dúnrìn ó kẹ́ ẹ̀ tí ì gbọ́ voice note yẹn. ó lóun ti jẹ gbèsè ó ní gbogbo ẹ̀ ti run, òun ò rí ilé tán kọ́, òun ò rí nǹkan kan. ẹ mọ̀ bóyá nínú predicament ló ti ta lé nígbà tí wàhálà dé. ìyá ọlọ́ṣun, àmọ̀ràn tí mo máa fún yín ni wípé ibi tẹ́ ẹ wà yìí tí ò bá tẹ́ yín lọ́rùn, Ọlọ́run á jẹ́ kí n rẹ́ni tó máa gbé fún yín. ẹ wá nọ́mbà tànà Ọlọ́run. irú ìgbà tẹ́ ẹ̀ ń sunkún kiri pé ẹ lè gbé nílọrin, ẹ lè ká ní kó tó di pé ẹ lọ gbéra yín sínú wàhálà tẹ́ gbéra yín sínú ìsìn lẹ́tí pé tànà Ọlọ́run ni. everybody material round yín including me torí obìnrin ẹgbẹ́ mi nìyẹn. àti gbé yín lọ́sàn-án kan òru kan wá kàn pé ẹ̀sìn nílọrin wọn ni àtẹ̀yìn àtàwọn ọmọ. gbogbo gbèsè tẹ́ jẹ agbára Ọlọ́run gbé. kò sí babaláwo kan tó máa sọ pé òun fẹ́ fi yín ṣe ìyàwó. kí ló fẹ́ fi yín ṣe? mo béèrè ní kí ló fẹ́ fi yín ṣe? kò sí oníṣègùn kan tó máa sọ pé òun fẹ́ fẹ́ yín. ẹ wò yín ọmọ bí ẹ ti bímọ, ẹ ti dàgbà níwọ̀nba dé. mọ̀ pé ẹ dàgbà má làbẹ́ náà ṣùgbọ́n kì í ṣe bí irú eléyìí, kì í ṣe bí irú situation báyìí. àwọn tó wà ní èjì yín tó bá fẹ́ marry padà, ìfẹ́ máa wà ńbẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ ni tó bá wù wọ́n ló máa yàn. kódà wọ́n lè má yanra wọn pé àwọn fẹ́ fẹ́ra wọn á kàn máa ṣe bàbá ìyá ń dágbé bàbá ń yọ wá. wọ́n kì í sọ pé ní Ìlọrin yín yẹn onítìjú yín pọ̀. eléyìí ni onítìjú eléyìí ló onítìjú eléyìí ló onítìjú eléyìí. wọn ò lálàfọ̀rọ̀ lọ̀ rárá ìyá mi. bọ́dẹ̀ ṣe wà yẹn inú bondage àwọn pípù yẹn ló ṣì wà ó rójú ẹ̀. ẹ rí wípé kò lè smile. ọkọ gan ẹ wojú ẹ̀ àfi bí àwọn Boko Haram. ẹ wo bí màá yẹn ṣe rí. kí ló fẹ́ ṣe fún ìyá ọlọ́ṣun? ṣé bàásùn ni? àbò owó? torí kò tí ì yé mi. irú conspiracy wo nìyẹn? irú conspiracy láti ba ayé ìyá ọlọ́ṣun jẹ́ wo nìyẹn? àtàwọn ọmọkùnrin ló máa ń jealous ìyá ẹ̀ jù. èmi ò mọ bí ọmọkùnrin giripa tí mò ń wò yẹn ọmọ yẹn máa wọ 20 something years old ó dẹ̀ lajúlẹ̀ kí ìyá ẹ̀ lọ fẹ́ ru eléyìí. ṣé poverty la máa pè yẹn ni? mi ò lò pé ojú lásán ni o. ṣé poverty la máa pè léyìí ni? bóde ṣe wà yẹn nínú relationship tí àyè kó sí ẹ̀mí àáfẹ́ pin Ọlọ́run jẹ́ kán sọ àwọn ọmọ ẹ̀ di dáadáa ká má sọ̀kan yòókù torí abiyamọ làwa náà. Ọlọ́run jẹ́ kó lè fara pípé lọ. ẹ̀yin náà wò ó ṣé màá yí ò níyàwó rí ni àbí kò bẹ́ èèyàn sùn rí? tẹ́ bá fẹ́ dá sí ẹ lè pè wọlé o torí kò tí ì yé mi. àtìgbà tí mo ti rí kinní yẹn mo wò ó fídíò yẹn kàn ṣe ṣúkúṣúkú kékeré ni mo wò pé can this be truth? could this be true? wípé ìyá ọlọ́ṣun marry. gbọ́ngbà tá a rí fídíò yẹn náà ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tìrò. ìyá ọlọ́ṣun mà marry. ẹ wo bí ìyá ọlọ́ṣun ṣe ń sunkún wípé wọ́n ti ba ayé àwọn jẹ́. bó la ti ń ba bọ̀ náà. Ní àlè
ẹ máa gbọ́ o in case ẹni tí ò bá gbọ́ voice note yẹn rí. Alájí ẹ káàárọ̀. Ṣeun ẹ kú àdótì. mo rí mẹ́sẹ̀gì ẹni tó mẹ́sẹ̀gì mi yẹn o well done ma ẹ ṣeun ma àbíṣà. Ọlọ́run tẹ̀ ń jẹ́ lára mi. voice note ìyá ọlọ́sùn ṣe tó kárí ayé nìyí o. Mo dùn mọ́ lórí o. Mo mọ́ lórí o. Alájí ọ̀kan lọ́mọ. Tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ṣe wà nínú ẹ̀mí pẹ̀lú Ọlọ́run. Ẹ pé bẹ́ẹ̀ ni ṣe wà nínú ìfọkàntẹ̀ Ọlọ́run yìí pé ìjọ́ kan bẹ tí lọ jábọ̀ fọlọ́run. Gbogbo ayé náà bá ronú pé ìjọ́ kan yes jábọ̀ fọlọ́run. ìyá mi Adéyẹmọ yes. Ayé ní kálukú lára báyìí. Ìnira ò ní pọ̀ fún kálukú báyìí. mo ń bọ̀ ẹ̀jẹ̀ ń dẹ́ni náà. mo ń bọ̀. she will never get set free. ó ṣe wá lọ gbé gbogbo ìgbésí ayé ẹ̀ lé wọn lọ́wọ́ ni. Tálíkà ò ní mọ tàràkà. Tálíkà ò ní mọ̀ yìí pé àánú wọn nínú ayé. Wọ́n mọ̀ máa ń tẹ̀sí fún mi. Àmọ́ wọn ò ní yẹn tí ń wò fún yín. bàbá mo rẹ́ni kejì ẹ̀ ṣeun kò ní ní pọ́ńbẹ̀. fi yín lọ́wọ́ gbogbo gbà. Kí mo ṣàdúrà kí mo ṣàdúrà fún yín. voice note tí ìyá yẹn ṣe nìyí o. Ẹ má rò pé kí ni. mo ń bọ̀ mo fẹ́ mọ̀ yín. hello. Hello, ẹ kú èrò lámì ìsádọ́lá. yes sir ṣé ẹ lè pè sórí whatsapp kó má jẹ owó yín. whatsapp ló máa pay bàbá yìí. mo ń bọ̀. because number yìí is hidden number so mi mọ̀ ẹ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ because tó bá pè direct ó máa jẹ owó yín. Hello bàbá mi tẹ́ bá pè sórí whatsapp tẹ́ bá pè direct ó máa jẹ owó yín o. àbẹ́yìn kọ́ lẹ pè é sìn. ẹ pè sórí whatsapp tẹ́ bá pè direct ó máa jẹ owó yín. Wọ́n mú ọ̀rọ̀ ìkíni àdúrà wo ni wọ́n sì fún mi tó ìtìyá mi ti ṣe fún mi. Kò sẹ́ni tí Ọlọ́run òyìn níwà lẹ́yìn. Bí kálukú ṣe ń lo tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bàbá mi. Wọ́n mọ̀ pé màmá yín bàbá yín ti ṣàdúrà fún yín. Ọlọ́run ti wà lẹ́yìn yín. Àmẹ́mí Tálíkà náà yín mọ̀ tó fi kún yóò mọ níbi tóun náà mọ̀ dé. ìyá mi àbí bàbá mi fẹ́rẹ̀ ọmọ aládé. Alájí ọ̀kan lọ́mọ mo dúpẹ́ fún yín mo mọ̀ ọ́ lóore. tẹ́ bá fẹ́ pè ẹ pè sórí whatsapp. mo mọ̀ ọ́ lóore. Alájí ọ̀kan lọ́mọ má jẹ́ nǹkan yín. Mo ti kú tán. Mo ti kú tán. Ẹ̀yin lẹ dá mi padà. Bí ariwo tẹ pa síta. Ariwo tẹ pa síta. Ibẹ̀ ni mo ti wá dá mi padà. Alájí yẹ̀yẹ́ síbi títí ń bọ̀. Àti yẹ̀yẹ́ àdúgbò. Àtẹ̀sí ọwọ́ ọkùnrin àtẹ̀sí ọwọ́ obìnrin. Mo ti dà láàárẹ̀. Mo ti dìdàkudà. Alájí ẹ má jẹ́ tẹ̀yìn. hello ìyá wa. network. hello. hello. network yìí ni àwọn tó wà nílé fẹ́ pè network kò dára. hello. ẹ̀yin tẹ́ fẹ́ pè ẹ continue láti máa try. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo lù ké kúrà. hello. Hello, ìyá mi Òsítọ́lá. màámi
ẹ mà kúrò lẹ́mà abẹ́kálẹ́. Yóò máa jù ú. àṣẹ. Ẹ ṣe. Threatening of life ló sún ìyá yẹn dé ibi tó dé yẹn. Òun náà ò dẹ̀ sọ̀mọ́ encourage kò wà courageous rárá láti ilẹ̀ ni. Ló wà courageous kò yẹ kó deny ọ̀rọ̀ òkúta gidi yẹn gbà yẹn. Threatening of life ló sún bẹ́ẹ̀. Ọlọ́run kó bá a ṣàánú ẹ̀ báyìí. àṣẹ. Kókó rẹ̀ sí kọ́lọ́run bá wa ṣàánú. Kò yọ ń bẹ̀ o. àṣẹ. Lágbára o. Lágbára o. Ẹ ṣeun ìṣẹ̀ṣẹ̀ àgbèwá kò yín kò ní rẹ̀ yín o lágbára Elédùmarè o. àṣẹ. àṣẹ. Ṣé ìyá mi? yes ma yes ma. wọ́n ní threatening of life ló gbé wọn débẹ̀. ìyà jẹ mí. lókè kúrá. ìyà jẹ mí aláìsí. ìyà jẹ mí. ìyà jẹ mí o. ìyà jẹ mí aláìsí. olúwo wa bàbá mi Fáfẹ́mi Ọmọ́ndà mo kí yín. tó bá gbé gbajúmọ̀ márùn-ún ó fi mí sí kẹfà. tó bá gbé gbajúmọ̀ márùn-ún ó fi mí sí kẹfà nílùú Ìlọrin. kódà nílùú kọ̀ọ̀kan kò síbi tí wọ́n ti mọ̀ mí. wọ́n bára mi lókè kúrá. ronú rẹ̀, ìdààmú rẹ̀, fìtínátì rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ tójú rí tẹ́nu lè sọ, ọ̀pọ̀lọpọ̀ ìfòòró ti jẹ́ kí n dààmú, ti jẹ́ kí ìbànújẹ́ ò bá ọkàn mi, ó ti jẹ́ kí ìbànújẹ́ ò bá ẹ̀mí mi. Mo wá darí òkè kúrá. ẹ jọ̀ọ́ tí ìyá ọlọ́sùn bá ké gbàjarè síta tá a bá rí ọ̀nà àti ràn ráyàn lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ń fẹ́ kẹ́ pè wọlé kí lẹ fi o bóyá tí ìyá yìí bá ní àǹfààní láti gbọ́ ètò yìí bóyá wọ́n máa lè ké gbàjarè síta àbí tí ẹ ní opportunity láti kúrò nínú ṣẹ́rù pọ́n lè kúrò nínú dè yìí báyìí torí inú dè lèmi rí lè sí o ẹ jọ̀ọ́. Èmi ṣe afẹ́fẹ́ láwọn òkúlé àwọn ra mọ́tò fún mi àwọn kọ́ mọ́ṣáláṣí àwọn sì ra mi ní Mákà. Mo tó wá sọ ní díẹ̀díẹ̀ lérí rẹ̀. Alifulani Alhaji Alifulani ó ní kí n wá ṣọ́ọ̀bù àwọn ṣọ́ọ̀bù méjì lágbàdo tó wọ́n òun ni wọ́n mú ìjọ tí Alifulani ó rajà síbẹ̀ kò mọ òun lọ síbẹ̀ kò mọ ọmọ mi lọ o ìjọ tí Alifulani ó rajà sí mú ṣọ́ọ̀bù yìí kò mú mi lọ kò mọ ọmọ mi lọ kò mú kankan tí ń jára mi lọ o Alifulani mú olóróró ó mú àbúrò rẹ̀ ọmọkùnrin kan ọmọ dání arọmọkùnrin náà lẹ́yìn rẹ̀ mú lábúrò òun àrí lẹ́yìn rẹ̀ mọ́ o ni wọ́n lọ fi mọ́rúwá rajà wá mọ́rúwá ni wọ́n fi rajà wá fún mi. Wọ́n ra ìrẹsì 10 sẹ́mu kékeré àti sẹ́mu náà jẹ́ 10 wọ́n ra spaghetti náà 10 wọ́n ra jẹ́lí kóróró 2 fún mi tí wọ́n ra fún mi nù ìjọ tí wọ́n ra dé. Ní Alifulani parọ́ lórí fídíò yẹn pé wọn ò tí ì já ọjà ní o wọ́n ṣẹ̀ máa kú pé tírélà tó máa fi já ọjà wá. Ìwé ń bẹ lọ́dà fàjẹ́ lílì. Wọ́n gbéwèé fún wájọ́ náà wọ́n kọ́ 900,000. Lẹ́yìn
900,000 san ti rí wọ́n san 430 owó ṣọ́ọ̀bù 430,000 owó ṣọ́ọ̀bù. Wọ́n fún ọmọ tó kẹ́kàtà wọ́n tó kẹ́kàtà wọ́n fún ní 60,000. Ọmọ tó ṣe POP wọ́n fún ní 35,000. Tí mo rí mu fúnra wọn ra jẹnẹrétọ̀ kékeré kan báyìí wá fún un. Fúnra wọn ra fáànù níjọ náà. Kò sí kankan tí mo tẹ̀lé wọn lọ. Kò sí kankan tí mo tẹ̀lé wọn lọ. Ẹ jọ̀ọ́ ṣé kinní yẹn ń crack àbó wà òkè? Òkìkí tí wọ́n máa fi mi pa ọ̀rọ̀ àbáyé mi jẹ́. Òkìkí tí wọ́n fi mi pa bí wọ́n ṣe ń gbowó lórí social media ní gbogbo ayé rí. Ẹ ṣe ń gbowó lórí TikTok ní gbogbo ayé rí. Ẹ ṣe ń gbowó lórí WhatsApp ní gbogbo ayé rí. Ọdún wa lé mi wọ́n tó kéde. Ọdún wa sọ̀bù mi wọ́n tó kéde. Àyè fojú sí mi lára. Ìdààmú lóríṣiríṣi ni mo rí. Kódà mi mọ̀ pé Ọlọ́run nípa mi. Ẹ ṣeun bàbá mi Solomon. Ṣàdédé lẹ́rù mi já wá. Ìfúnyàn lówó sọ́ọ̀bù rárá, ìfúnyàn mẹ́rin lójúmọ́ kan. Ẹlòmí lè délé lọ́wọ́ wà lọ́sibítù. Ẹlòmí lè délé lọ́wọ́ owó orí tó ń jẹ láti jẹta. Ẹlòmí lè dé. Àlọ́ fẹ́ sanwó skul ọmọ ọ̀hún. Báwo àdánù wò kí ni mo mọ̀ bẹ́ẹ̀? Ẹ fún ọ lówó. Èyí wọn ò tiẹ̀ wá dùn mí. Mo gbà mọ́rúwá fọmọ mi kò oṣù méjì. Mọ́rúwá 240,000. Mọ́rúwá mo ṣe mistake ní Mọ́rúwá 2,040,000 2,400,000. Mo gbà fọmọ mi. Mo sọ kárọ̀ inú àlàyé dé. Abraham jọmọ mi kára ọ̀nà fẹ́ ṣe freedom. Ọwọ́ àtúnmọ̀ mi gbẹ́ pé ẹ̀yin nìkan náà là dágbé àdásọ. Ìyá ọlọ́ṣun tó yẹ pé ó yẹ kó lọ, ó yẹ kó jókòó kó sùn. Bí ọ̀rọ̀ tí ìyá mi tán pè lẹ́ẹ̀kan yẹn sọ wípé àtilẹ̀ láti rí wípé ìyá ọlọ́ṣun kò ní akíkanjú yẹn. Kò ní akíkanjú yẹn rárá. Kò ń ṣèyàn tó lágbájá wàhálà at all. Ṣé nígbà míì wà tó yẹ pé nínú àwọn situation mi ó máa ń da kéèyàn ní akíkanjú. Ó máa ń da kéèyàn ní àyà fún nǹkan. Because tí èèyàn ò bá ní àyà, tí èèyàn ò ní akíkanjú, bọ́rọ̀ wọn ṣe máa ń padà dìrẹ̀. Ẹ̀yin lè ń tọ́ àwọn kí wọ́n gbà mí sílẹ̀. Ó tẹ́ fi ṣiṣẹ́ dùsù mẹ́fà kò ń fi ràn mí lọ́wọ́. Wọ́n là máa jẹ mí lọ́rùn ní freedom tó ń fẹ́ ṣe. Ìmọ̀ bí wọ́n ṣe gbé Mọ́rúwá 2,400,000 níta mi. 2,400,000. Níbi ìgbésí ayé tá gbé mi ṣáyé. Ibi kéde tí wọ́n kéde mi. Gbogbo ayé ló kéde fún. Lérí àìsàn nǹkan náà ṣẹ. Ṣé ẹ mọ̀ wípé ilé tá bá fi tọ́mọ ìrì lásán ló máa wò ni? Ó wálé lọ́sàn-án pé kó ń pa jẹun. Ọ̀sán gangan ni wọ́n gbé máṣíìnì. Ọ̀sán gangan ni
Mọ́rúwá 2,400,000 mo sì ní 900,000 gbèsè ń bẹ lọ́rùn mi gbèsè ń bẹ lọ́rùn mi mo bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ìsanwó yìí ọ̀dà torí ìgbà mo ti ẹ̀ darí ẹ̀wọ̀n àwọn ará wa kọ̀ọ̀kan ẹni fún mi 20,000 ẹni fún mi 10,000 ẹni fún mi 5,000 ẹni fún mi 50,000 mo wá rán owó yẹn lọ mi ò rán jẹjẹ wọnú mo wá rán lọ ètò yìí mọ́ra wọn sọ́ọ̀bù tó ń lọ lọ àtúntì ìdarí kan rí kankan rán lọ mọ́ àtò darí kankan rí kankan sọ mọ́. because nírú situation ìyá ọlọ́sùn yẹn ta lẹni tó máa wá bá wọn pé mo fẹ́ rajà gbogbo ọ̀rọ̀ wọn ti gbókìkí gbogbo ayé ti gbọ́ ta ló máa wá bá wọn wípé mo fẹ́ ra ọjà ta ni Ọ̀ṣun lẹ ní ẹ̀ ń bọ̀ Ọ̀ṣun lẹ ní ẹ̀ ń jókòó tì ẹ ti rò wípé tẹ́ ẹ bá ṣẹ́ àwọn ẹrú mọlẹ̀ wípé ẹ máa lọ scot free nǹkan kékeré ló mì yín yẹn ẹ wo tanu Ọlọ́run ẹ wẹ̀yìn ẹ balance ẹ. Wọ́n máa fọlọ́pàá ẹgbẹ́ mi kí wọ́n bá ṣẹlẹ̀ yá wà kó gbogbo káfí mo bá lọ tà á mo tà á mo wá wá gbogbo tó báyìí ìdí tí mo fi sọ pé ní kọ́bọ̀ lọ́wọ́ nù ó ìdí tí mo fi sọ pé ní owó kàkà lọ́wọ́ nù ó wọ́n wá kó wá $1,600,000 alájí ọ̀kan lọ́wọ́ owó wọ́n wá kó $1,600,000 owó sì ní kú 500,000 báyìí ṣé wàá rí bí tí mo ké fún yín pé ká ẹ gbà mí mo mọ tẹ́ ṣe fún mi mo mọ tẹ́ ṣe fún mi. bó ṣe ti fẹ́ ní ìsinyìí Ọlọ́run ló mọ promise bóyá promise yẹn ni wípé a máa bá ẹ san gbèsè tó jẹ kò tí ì yé mi ìyá mi Jọkẹ́ Bọ́dúnrìn ìgbà tí wọ́n fẹ́ sílé ní ìsìn ẹ̀yin náà ń béèrè the same question èmi náà ń béèrè ṣé wọ́n ti bá san gbogbo gbèsè ẹ̀ lẹ́yìn tó bá san gbogbo gbèsè ẹ̀ ṣé máàní yìí ló máa dá lókòwò ṣé máàní yìí náà ló máa rán àwọn ọmọ ẹ̀ lọ léèwé ṣé máàní yìí náà ló máa fi àwọn ọmọ ẹ̀ síbi iṣẹ́ táwọn náà máa fi wà ókè kí ló dé tí àwọn mùsùlùmí ò lè ràn yàn lọ́wọ́ tí kò ní sí ọ̀rọ̀ okó níbẹ̀ ìbéèrè tèmi nìyẹn. Ó ti sú mi débi pé ẹ̀mí mi yọ ládùúgbò yìí. ẹ̀mí àwọn yọ ládùúgbò yẹn. ẹ̀mí mi yọ ládùúgbò yìí. mo fi ní kẹ́ bá mi wò sánú mi mo fẹ́ gba ilé síbi tó jìnnà. mo fẹ́ fi ṣọ́ọ̀bù àlìfáàní kalẹ̀. àwọn tó wá pè yìí kọ́ ló máa ràn yín lọ́wọ́ nígbà yẹn ká níta náà Ọlọ́run nìyá yìí pè ìrànlọ́wọ́ yẹn ti máa dé. ṣọ́ọ̀bù mọ́. má ṣe o. wọ́n fún mi ní ọjà 900,000. ìyá ọlọ́sùn ti lọ ṣe àìdú báyìí. wọ́n fún mi ní ọjà 900,000 tí wọ́n polongo mi
tí wọ́n polongo mi tẹ́ pé mi fáyé nǹkan 4 million sí búùsì ayé mi kò sí tọmọ tó rẹ̀ dádúró tí mi rówó san ọmọ tó rẹ̀ tí wọ́n dádúró láàrin ìgbà tí gbogbo nǹkan ọ̀hún ṣẹlẹ̀. bí àyìn ṣe ń sunkún tó tún ń fọnú kábíyèsí bẹ́ẹ̀ ló olódùmarè. rẹ ọmọ tí wọ́n dádúró sí hospital Tèmítọ́pẹ́. Láàrin ìgbà náà àwọn tó dáa fún bàbá wa síwájú ọlọ́wọ́ bá mi ìjọ làwọn rẹ̀lẹ̀ wájúwájú lọ́pẹ́ mi ti tẹ̀ wájúwájú lọ́pẹ́ mi ti rè wájúwájú ni wọ́n mọ̀ lọ. Bàbá wa síwájú láàrin ìgbà náà bàbá wa síwájú ní káwá ní Ìbàdàn ó kúkú lọ Ìbàdàn. Bàbá wa síwájú fẹ́ fún mi jù bẹ́ẹ̀ lọ. Bàbá tí wọ́n pè ní Abẹ́sẹ̀kẹ̀hùn ó ṣe tàdájí. Bàbá síwájú fún mi ní 200,000. Wọ́n ní kí n lọ fi gba ọmọ tó wà lọ́sibítù pọ̀ mẹ́. Tí mo fi 200,000 tí wọ́n lè fi ṣe tí wọ́n fún mi sínú mo lọ fi gba ọmọ yẹn pọ̀ lọ́sibítù. Nígbà tó lé láàrin kan tí ń jẹ́ pé Àlìfúlàní fún mi lówó rí. Mo bá pè wọ́n ó lé àrídájẹ nínú àwẹ̀. Mo bá pè wọ́n ó sẹ́ni 20,000 sí mi rí 20,000. Tí èèyàn bá ń sọ pé kọ́lọ́hún rí yàn kí èèyàn kọ̀ọ̀kan kéèyàn jíyàn kọ̀ọ̀kan máa rí yàn ló fa ìdí ẹjọ́ tí mo rò yìí. Ó fa ìdí ọ̀rọ̀ tí mo sọ yìí. voice note yìí gan ìgbà tí ìyá gan ṣe jáde ṣebí ìyá ṣe fún bọ̀bọ̀ tó lóun wà lọ́dọ̀ àgbà Amẹ́ríkà rẹ̀ gbogbo lóun wà òun ló release ìyẹn tí máa tún kó báyà. Kí ni mo fi ṣe tí mo fi ṣe lè sọ fún yín kò fún mi lówó rí lẹ́yìn wíwá sọ́ọ̀bù tó wá sọ́ọ̀bù gbàgbọ́ kankan mọ́ gbogbo ọjà tán ní bọ̀ ìrì mọ́ fúnra wọn ní ọjà yòókù bọ̀ fúnra wọn báyìí wọ́n láró láàrin pọ́pílìkì lálágbàdo wọ́n ní gbogbo ọjà yòókù bọ̀ wá kódà wọ́n sọ débi tí àkóṣì jà ìpé kó ti jà ní mọ̀ fi yòókù àbíbí ṣe fa àkóṣì yòókù sí rí kankan wọn àpótí fi yòókù rí kankan. Wọ́n ní ẹni tó fẹ́ rán wọn mọ́kà sọ pé mọ́kà ti wọ́n pé òun ò ní lè rán wọn kó dúró di next year tó bá cheap. Kílódé ṣe kó owó mọ́kà láti ẹ̀yìn tí wọ́n gbára yín ká yẹn tẹ̀ kó lè ràn yín lọ. Àbùkù kèsì títàlí fúláṣí nìkan tí wọ́n lu àǹfààní ní fòfìtàkà. Wọ́n àdìjọ́ náà kó wá pè wọ́n. Bá tí mo wá pè wọ́n wọ́n wá fún mi ní 20,000 wọ́n sẹ́ni 20,000 sí mi ní ìjọ owó tálí fúlàní fẹ́ mi rí. Bá tó wá yá ni mo wá rí tẹ̀ jáde mo wá rí pé sọ̀rọ̀ bí bàbá bàbá ti gíga tẹ̀ wọ́n sọ̀rọ̀ ni. Lẹ́yìn lẹ́sẹ̀ sọ̀rọ̀ ní ẹ̀rọ tí a lè mọ ọpọlọ mi ti kú. Bí bàbá Bàrígà ní bẹ́yìn iṣẹ́ àti ẹ̀rù jẹ́ni tó sọ̀rọ̀. Kán tún má lọ sọ pé àwọn sọ pé bàbá Bàrígà ní tí ò ṣe bàbá Bàrígà kán tún mú ìyá oníyàpó tún yá lókè kúra. Wọ́n ní nìkan 200,000. Ẹni tó ṣe àní 200,000 kò tó sórí kó lọ fún ní bàbá tó lówó tì ní mẹ́lẹ̀. Èmi àtàwọn ọmọ mi àwọn ààyè jẹ àwọn ọmọ mi wá ń ṣe wàhálà mo wá ṣe wàhálà ó dájọ́ kan. Ẹjọ́ ṣé bí ilé ọkọ tó wá gbé lọ yìí ni àwọn ọmọ yẹn ò ní ṣe wàhálà. Kò sí ẹ máa sọ bàbá mo fi rí owó mo san fún
1,600,000 ni mo fi owó máṣíìnì sanwó 500,000 20,000. Mo wá kọ́ èyí lẹ́yìn, mo wá lọ bí onímọ̀rúwá wípé mo fẹ́ ra mi mọ́ka kó mo ti rí mọ́lẹ̀ kó dàbí kó jẹ́ kí n dé. Tí mo bá dé, òkú tí màá ṣe kó dàbí ilé tí mo wà mẹ́rin náà ni. Mo ti sọ fẹ́ni tí ó bá mi ta. Aláàjì, mo ti sọ fẹ́ni tí ó bá mi ta ilé tí mo wà mẹ́rin. ṣé ń gbọ́ ìyá mi tó kọ́mẹ̀ntì lẹ́ẹ̀kan yẹn pé ṣèbínú ìṣẹ̀ṣe nìyá yìí ti ra ló ti kọ́ ilé. Ó ní òun sọ fún ìyá Róṣù ní àwọn sọ fún oní machine wípé kán jẹ́ káwọn lọ sí Mẹ́kà tí wọ́n fẹ́ rán àwọn, táwọn bá dé àwọn máa wá san gbèsè. Wọ́n wá ní wípé àwọn ti pe ẹni tó máa bá àwọn ta ilé táwọn kọ́. Kábíyèsí Olódùmarè. Torí mo ti sọ mo ti ká gàrá, kò sí nǹkan kan lọ́wọ́ mi. Wọ́n dá mọ́tà sí mi gidi, dá mọ́tà sí mi rò. Ẹsẹ̀ rí mi yìí, mi nìkan ni mo tọ́jú àwọn ọmọ mi. Ìgbà tó yá fún rere, ó ṣe wàhálà, ó dàbò, ó ṣe ká àkọsẹ̀jáyé lò. Láti mo ká àkọsẹ̀jáyé mi, pé òjíṣẹ́ mi, ìpè òjíṣẹ́ mi, àfi kí jíṣẹ́ tá a kúrò bí Aláàjì Ọ̀kànlọ́mọ. Ọ̀nà Islam náà mo fẹ́ gbé gbà. Ọ̀nà Islam náà ni mo fẹ́ gbé gbà. ṣé ń gbọ́ ìgbà táwọn ṣe àkọsẹ̀jáyé wọn wá ní pé kán jíṣẹ́ tí wọ́n rán àwọn, ìyẹn ni pé kán lọ ṣe Ọ̀ṣun yẹn. So Ọ̀ṣun yẹn làwọn wá ń sọ pé àwọn fẹ́ gbé gba ọ̀nà Islam. Ẹ̀bẹ̀ gan ló tún fi ń sọ ọ̀nà Islam fẹ́ gbé gbà, ọ̀nà Islam fẹ́ gbé gbà, lẹ fẹ́ gbé nǹkan ìṣẹ̀ṣe gbà. Ṣé rí pé reorientation nìyá yìí need. Àwọn èèyàn wa wọn ò mọ núrò. They don't know. So many of them tó yẹ pé wọ́n máa pera wọn láàfáà tó wọn lọ máa fi ifá àti àwọn irúnmọlẹ̀ wa ṣe iṣẹ́ ìyanu. Wọ́n wá gbé gba ọ̀nà Islam. Wọ́n wá máa fi praise Islam. Ọ̀nà Islam ni mo fẹ́ gbé gbà. Ó yẹ mi jẹ́ oko wàhálà. Wọ́n yàn mí jẹ. Àwọn àfáà kan gba owó lọ́wọ́ mi, wọ́n sì tó bá mi sùn. Wọ́n tún bá mi sùn. Kì í ṣe mi ò Àwọn àwọn. àfáà kan gba owó lọ́wọ́ mi, wọ́n sì tó bá mi sùn. Àwọn kan ti kú dùn wọn báyìí. Àwọn bíi mẹ́ta kan bẹ́lẹ̀ láàyè báyìí. Tẹ́rí kó má dárúkọ àwọn àfáà kan gba owó lọ́wọ́ mi, wọ́n tún bá àwọn sùn. Mẹ́ta ti kú nínú àwọn tó ṣe kinní yẹn, àwọn kan ṣì wà láàyè. This woman knows what she's saying. Kò ní dárúkọ àwọn pípọ̀ ìkọ̀sí kan tó ti dárúkọ ó ti kó sí wàhálà. Ọ̀kànlọ́mọ, Aláàjì Ọ̀kànlọ́mọ, Aláàjì Ọ̀kànlọ́mọ, Aláàjì Ọ̀kànlọ́mọ, ìgbé ayé lè jẹ́ ní báwọn jẹ́ tó wọn. Ìgbé ayé lè jẹ́ ní jẹ́ tó wọn. Níjọ́ tí ìjíṣẹ́ dé, tí ìránṣẹ́ dé, Aláàjì Ọ̀kànlọ́mọ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Àmọ́ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ yìí, ọ̀nà Islam náà mo fẹ́ gbé gbà. Ọ̀nà Islam torí Islam mo bá lọ́wọ́ ìyá tó bí mi lọ́wọ́. Islam mo gbọ́njú bá lọ́wọ́ bàbá tó bí mi lọ́wọ́. Mo fẹ́ mo jẹ́. Báwo ló ṣe máa ṣe ìṣẹ̀ṣe tó máa ní o fẹ́ gbé gba ọ̀nà Islam? Àmọ́ gẹ́gẹ́ bó ṣe You are robbing Peter to pay Paul. Islam ni mo fẹ́ gbé gbà. Àwọn oyè mi jẹ́ àwọn àfa iṣẹ́ mi jẹ́ oyè mi jẹ́. Mo fi
fìyà jẹ mí, wọ́n dààmú mi, wọ́n fi tìtàjì mi, wọ́n bá mi sùn, wọ́n sì tún gbowó lọ́wọ́ mi. Nínú ṣe bí mi, nínú ṣe bí mi, nínú ṣe bí mi, ni mo sì lọ darapọ̀ mọ́ àwọn oníṣẹ́ ṣe. Mo fi lọ darapọ̀ mọ́ àwọn oníṣẹ́ ṣe. Àwọn oníṣẹ́ ṣe ń gbà mí lọ́wọ́, wọ́n gbà mí lẹ́sẹ̀, wọ́n gbà mí lọ́wọ́ tẹsẹ̀, wọ́n káràmbà mí. Àyọkó tì wọ́n o, àwọn bàbá wa ò yọkó o. Ìpè òwò kan ló wọ ìjọ àwọn wáyé, òwò kan ló wọ ọdún ayé àwọn wáyé, òwò kan ló darapọ̀ báwọn sí, wọ́n ṣe ayẹyẹ fún mi, wọ́n ṣe ọdún fún mi, ẹ̀rọ aṣọ fún mi, gbogbo tójú mi ti rí nù, gbogbo tójú mi gbogbo tójú mi ti rí nù, gbogbo tójú mi ti rí nù láti gbà náà. Mo wá jẹnu ìpè kò sí ẹni ọlọ́mọ nínú àwọn àfà. Mo pinnu ìpè kò sí ẹyẹ mọ́ nínú àwọn àfà. Mo pinnu ìpè ejò, ẹkùn, ìdàkí, àṣà ni àwọn àfà. Láti gbà náà mo ti wò ìpè kò sí òṣìṣẹ́ kankan lẹ́yìn àwọn bàbá wa tí wọ́n ti lọ. Mary mẹ́wàá alájọ ọ̀kọ́lọ́wọ́ ìrànlábàṣọ ìrànlábàrò ló jẹ́ kẹjọ́ bí ó pọ̀ báyìí. Ẹ̀yin mo tó rí gẹ́gẹ́ bí ẹni ọlọ́run, mo rí yín gẹ́gẹ́ bí wàlí ọlọ́run, mo rí yín bí àkàndá Elédùmarè. Kí lọ́dọ̀ bàbá pàkátà tẹ bá bí ọmọ bàbá pàkátà lónìí, ó yẹ kó mọ̀ pé ọmọ bàbá pàkátà, ó yẹ kó mọ̀ mí lónìí. Tẹ bá bí ọmọ bàbá pàkátà báyìí, ó yẹ kó mọ̀ mí. Torí ìjọ náà wọ́n tò sísàlẹ̀ báyìí, bàbá bá ní kí ọmọ kan wá pè mí wọ́n ń sàlẹ̀. Ìmọ̀ bí ó ṣe mọ̀ mí mo ti wá ń sàlẹ̀, ìmọ̀ bí ó ṣe mọ̀ mo kàn gbọ́ pé wọ́n ní wọ́n bá dà. Èmi kọ́ ló kàn, èmi kọ́ ló kàn, èmi kọ́ ló kàn. Ìpè mo bá yàn wá ní sábà pé lọ́sà pè mí pé wá ní mo ṣe gbìn lọ bá bàbá. Bàbá bá kì mí, wọ́n sá mi, bàbá ní okó abiyamọ, okó abiyamọ, okó abiyamọ. Ẹnu bàbá mi ti kọ́kọ́ ó gbé pé mo gbọ́ fún èyí tí mo ti ń gbọ́, mo gbọ́ fún èyí tí mo ti rí, mo gbọ́ fún èyí tí mo rà àfi pé okó wà lẹ́yìn Ọlọ́run. Bàbá náà sọ fún mi níjọ́ náà pé òjíṣẹ́ ni mí, ìpè ìmọ̀ àgbàyàn lárí mi, ìpè mo tọ́jú èèyàn, ìpè mo jíṣẹ́, ìpè yọ̀yọ̀ kó nínú òkùnkùn ayé, ìpè ìránṣẹ́ mi ní ògbó lẹ́nu. Nínú ìṣẹ̀ṣe o. Mo kéré kò yé mi, ọ̀rọ̀ bàbá mi bá ti gbà jíṣẹ́. Bàbá gba ọmọ lọ́wọ́ mi, bàbá pàkátà ayé wọn, ọ̀run wọn, Ọlọ́run ṣáàjò dájú yóò ṣòro lọ. Ẹ̀yin bàbá pàkátà Ọlọ́run tó dájú tó ayé wọn lọ. Bàbá pàkátà ṣe oore fún náà fún mi. Bàbá pàkátà ṣe oore fún mi. Àfà pàkátà ṣe oore fún mi. Àfà pàkátà ṣe oore náà fún mi. Wọ́n gba ṣéwù lọ́wọ́ mi lọ́dún náà. Wọ́n gba ṣéwù lọ́wọ́ mi. Wọ́n bá tún tọ́jú ṣéwù. Gbogbo bẹ́ẹ̀ tó ti ṣe fún ṣéwù lọ́dún náà. Bàbá bá mi kú, wọ́n bá mi parẹ́, wọ́n bá mi tọ́jú rẹ̀. Mo bèrè náà bàbá pé kí n lọ wá. Bàbá ò gba náírà kan lọ́wọ́ mi. Bàbá ò gba náírà kan lọ́wọ́ mi. Àmọ́ èsì ìjọ náà yìí tètè yá sí. Tí mo bá yá sí ọ̀dọ̀ bàbá tí ti gbà mọ́ jíṣẹ́, èlé kó sínú èyí tí mo kó sí yìí. Ọ̀kanlọ́mọ, aláìsí ọ̀kanlọ́mọ bí gbẹ́rẹ́ ayé mi ṣe yẹ nù. Ìgbà tó dé pé wọ́n gbọ́ ọmọ náà, wọ́n bá mi tọ́jú ọmọ náà, ọmọ yìí lò tó sùn mẹ́fà. Ó ṣe dáadáa. Mo ṣe fọ ọmọ mi lémi lọ́wọ́ padà nù. Kí n wá béèrè pé gbogbo iṣẹ́ tẹ̀lé jẹ́ yìí tí ń gbọ́ bò mí, tí ń gbọ́ bò mí, tí mo tún gbọ́ lọ́dọ̀ tí yìí náà. Kí ni ìsìsì? Oyé mi,
kò yé mi ìbéèrè lọ́dún náà oríṣiríṣi ni mo ti rí Aláàjì Ọ̀kanlọ́mọ débi pé ibi tí mo rí bí Aláàjì Ọ̀kanlọ́mọ tí mo bá dúró ní ọlọ́sìn dàbí tí mo bá fi gbé ìwú fún yẹn wàláì kò ní bọ́ níbẹ̀. Nínú tí mo rí inú ayé kéèyàn bẹ̀rẹ̀ láti kékeré títí dìsí kó sì mọ̀ la òun ayé lọ. Ẹ̀wá wo tí mo rò papọ̀ rù tí mo fi sọ pé kó dàgbà pé èmi ti kú. Mo ti wá kú tẹ́ ẹ̀yìn lẹ́yìn ọ̀dẹ́ báyìí bá wà jáyé kéèyàn bá wà ní Aláàjì Ọ̀kanlọ́mọ. Mo fi ojú mi tí ń wá mi yìí mo fi gé egun fún yín mo fi rí mi tó báyìí tí máa ń tó pa mo fi gé egun fún yín ẹ̀ẹ́dì bá wọn láre láyé ẹ̀ẹ́dì bá wọn tàràkà ò ní sunkún ọmọ apá ọ̀tá ò ní ká ọ ayé ò ní mú ọ òun lè yá. Nǹkan tí mò ń gbọ́ ni pain tó wà nínú voice mi. Wọ́n wá ní gbé ọ̀gbìn ṣẹ̀kẹ̀rẹ̀ ìlòdì ìbànújẹ́ alálẹ̀ wálé ní oníjó lòdì ìbànújẹ́ Ọ̀kanlọ́mọ ò ní fojú sunkún rẹ̀ pé wọ́n gbé mọ́ṣíìnì o kódà gbogbo àwọn àfàjẹ́ líle wọn mọ̀ Alifulani gan mọ̀ afẹ́ṣẹ́gẹ́ mọ̀ ni wọ́n fi fún mi 200,000 pé kí n kọ́kọ́ tẹ̀ lọ yọ ọmọ tó wà lọ́sibítù kò wá sí kọ́gbọ́ mi wá kédégbé Aláàjì Ọ̀kanlọ́mọ ọ̀dà tó wáyé pé kẹ́pẹ́ sí àbí ẹni àbí sí àlòkù mo wá rí sànù mẹ́ta jẹ́ alájà àríwí. Woman yẹn ti wà exhausted. Nǹkan nígbà mẹ́jọ bá gbé ní àgbẹ̀kù mi ilé ẹjọ́ bá gbé àgbẹ̀kù mi bí mo kọ́lé sí ò bá gbé mi bí mo bá wà ò bá gbé mi ẹ̀jẹ̀ lọ bá lé ìfẹ́ lọ pẹ̀lú sí mi kéde fọkànbalẹ̀. Ẹ̀dá mi padà sáyé pátápátá ẹ̀dá mi padà sí mo sì Islam pátápátá ẹ̀dá mi padà mú bá mo dúró ọmọ mo dúró tọmọ mo dúró tọmọ mo dúró fọlọ fàánà bí àbá níbi ọ̀rọ̀ ni mo sọ. Àmàrà ni àwọn. Mo tó wà láyé mi tó fi dàbí pé owó kékeré yọ lára mi mú gbèsè mọ́nú àgbèsè mọ́ṣẹ́lẹ̀ dàbí pé owó yọ lára mi ní sápàrù mi sì burú ní sápàrù. Nísìnyí kò sí ilé ọkọ lórí ibi sọ pé lẹ́yìn tó wà ní ọkọ báyìí tó. Ẹ̀wù tẹ̀lé èmi ò ráfà kankan kó dìde nílùú Ìlọrin. Bàbá pátápátá èmi ò padà kókó ní Ìlọrin. Mo kẹ̀ ló ti fẹ́ yín sí Ìlọrin nígbà. Pátápátá èmi ò padà kókó nínú Ìlọrin. Bàtẹ́ mọ̀ pé fẹ́ kókó ní Ìlọrin ṣé àwọn olóṣùkà ló wá kù tẹ́ máa pè. Ni mo fẹ́ fi hàn gbogbo Ìlọrin bí ọdún kan sí méjì. Tó bá wá yá pé kò ní sá lọ ní Ìbàdàn ni àti ìgbésí tí mo jẹ èrè kílíà ó mọ̀dí pé mo gbé wọn sá lọ. Ẹ̀yin wò ó ohun tó ṣẹlẹ̀ yìí afá kankan dìde nílùú Ìlọrin. Ẹ wá wo ibi tẹ́yìn ṣáàbí ẹ̀yin wálé ẹ̀yin àkàndá ẹ̀yin ìránṣẹ́ Elédùmarè wo ibi tẹ́yìn dìde. Ṣèbí gbígbìn lágbọ̀n ìpá lílọ́la lọ́rèké ìbí bá ti bẹ̀rù lábọ́ mọ́ tẹ́yìn ò bá wá wò bẹ́ẹ̀ pé bá ti bẹ̀rù lábọ́ mọ́.
so kò wá ṣé sí mo jẹ̀bi ìrànlọ́wọ́ yín ni kankan tó lè ṣe fún ìyá yẹn ju kán fokó lọ̀lọ̀ yẹn ní tèmi ń ẹ bẹ̀. wá mú aṣọ lálá ẹ wá káfíà fi mú gbogbo ojú ọ̀rọ̀ mi nù sí ẹ wá mú aṣọ lálá ẹ wá fi mú ẹkún ojú mi nù níbo mo tó fẹ́ já wọ́n sínú ṣe fún sáré yín ní wọ́n ṣe ẹ̀gbọ́n náà ti bá àsìkò wọ́n ṣe wá ilẹ̀ tí ò ní ló fa ọmọ òpin ìwé ló fún ti yín fẹ́ ni. kú ó dáa ìyá kan ló kọrin nílùú Ìlọrin o ìyá kan ló kọrin o ìpè máa ń sọ fánàbí o pé mí náà ń bọ̀ owó ni n ò rí owó ṣàgídí ó sì yàn lọ airport ó sì kọrin bẹ́ẹ̀ nínú Ìbàdàn ni ẹlòmíì lẹ́nìkan ti tún dìde tó rán yàrá ọmọ kára nínú Ìbàdàn. kí ló ṣẹlẹ̀ báyìí? I think it's finished. náà bó ti tán. ṣé kí n mẹ́gbà. ẹ imagine gbogbo ohun ìyá yẹn ó kàn ń ba ọkàn ọ̀tá mi jẹ́ ni. ìyá yẹn ó ti finally báyìí. ṣé bàbá yìí ní ìsìn ṣé gbogbo àwọn ọmọ tí wọ́n bí fún bàbá yìí láàárọ̀ ọjọ́ ayé wọn bàbá yìí ti tọ́jú gbogbo wọn yẹn tán tó fi jẹ́ pé ìyá ọlọ́ṣun àtàwọn ọmọ ẹ̀ ló máa wá tọ́jú. We are not giving ourselves headache because of ìyá ọlọ́ṣun issue but a fẹ́ rí the ugly side of Islam òun ló là ń rí yìí. kí ló tẹ̀ ṣe lè ran ìyá ọlọ́ṣun lọ́wọ́ kóun àtàwọn ọmọ ẹ̀ wà kọ́kàn wọn balẹ̀. gbogbo ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún ìyá ọlọ́ṣun ló ti dànù tán gbogbo eré tẹ́ sọ pé ẹ kó sí lọ́wọ́ ló ti dànù tán ìyá ọlọ́ṣun. ilé tá a fi tọ́mọ ni ìrì ló wo mọ́ yín lọ́wọ́. èèyàn ò lè ṣe ti irúmọlẹ̀ kó rí jẹ nínú irúmọlẹ̀ kó rí mu nínú irúmọlẹ̀ kó rí ná kó rí lò kó rájé ṣe kó wá dijọ́ kan ìjọ̀kan. kẹ wá kàn yìí sí wọn ẹ dalẹ̀ ni ìyá ọlọ́ṣun kò sí ẹni tí ò ní bá yín sọ òdodo ọ̀rọ̀ ibi tẹ́ ẹ lọ yẹn ìsinmi lẹ̀ ń wá kiri kì í ṣe pé ẹ lè rí níbẹ̀. ibi tẹ́ máa ti sinmi tọkàn yín ti máa balẹ̀ lẹ̀ ń wá wàhálà yẹn pọ̀ ṣùgbọ́n ìṣẹ̀ tó lọ kóra yín sínú hot wàhálà ni. bàbá mi Ọlákúnlé Lima ìkáàbọ̀ bàbá mi Adéṣọ̀kan kì í inú ìdààmú ayé lẹ̀ṣẹ̀ tó lọ kóra yín sí. kò sí fọkànbalẹ̀ níbi tẹ́ wà yẹn kò sí ẹ lè bá kó ṣèpè kò dé kí n ṣàdúrà kì dẹ̀ ń ṣèwúre torí wípé ẹ ti dalẹ̀. ẹni tó ń yọ́lẹ̀ dà ohun burúkú mo ti sọ tipẹ́tipẹ́ kò yọ́rù wọn ṣe mọ́ ó máa ń ṣe wọ́n níbi ojú táyé níbi táyé ti máa bá wọn kẹ́dùn ni. wọ́n ní tí àwọn kan máa sọ kí wọ́n tọ́lọ́run bá ń gbẹ sàmì ẹ̀ṣẹ̀ lára ẹlòmíràn ó lójú àrò abiyamọ. ibi tẹ́ ẹ délé ni ẹ̀yin gan sọ nínú voice note yìí báwọn oníṣẹ̀ṣe wọ́n gbà yín wọ́n ṣayẹyẹ fún yín wọn ò fokó lọ̀ yín ẹ fojú olóore gúngi nìyẹn. ṣé ẹ mọ̀ ní ẹ̀rẹ́ ní bá yín sọ ẹni tó bá súnmọ́ ìyá ọlọ́ṣun kó bá mi kọ́ ọ̀tí ẹ̀ fún wọn bẹ́ẹ̀ tí ẹ lè gbé gbogbo àti bẹ̀rẹ̀ fún wọn. ẹ ti dalẹ̀ ẹrú mọ́lẹ̀ ẹ dẹ̀ lè bẹ̀ wọ́n ní kọ́ ọ̀rọ̀ kan gbọ́ láéláé torí gbangba báyìí làṣà ń ta gbangba lẹ ti dalẹ̀ wọn gbangba lẹ ti fi wọ́n yí ilẹ̀. kò sí ẹni tó ń béèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ̀san ló ń ké. ìyá ọlọ́ṣun àánú yín gangan kọ́ ló ń ṣe mí o torí ẹ ti bá gbèsè ayé yín débi kan bó tiẹ̀ jẹ́ pé ẹ ti lọ ààbọ̀ nínú ayé yín náà torí ẹ ṣì
ẹ sì a lè sọ pé ẹ ti darúgbó náà bẹ́ẹ̀ yẹn, ẹ ti dàgbà, ẹ ti wà advanced la lè pè. Àwọn ọmọ yẹn ló ń ṣe mí. Torí àwọn tẹ́ ẹ lọ kó sí lọ́wọ́ yìí, kì í ṣe pé bí ìgbà ẹ fi ọmọ yín àti ara yín ẹ fi rúbọ sílé ayé wọn ni. Kò kàn wọ́n, kì í ṣe obìnrin ni wọn ò rí rí, kò ń ṣọmọ ni wọn ò bí rí. Ẹni yìí ò kì í ṣàgàn, kò kì í ṣe àpọ́n tí ò ríyàwó fẹ́. Ta máa sọ pé ó máa gbé yín gẹ̀gẹ̀, ta máa sọ wípé àwọn ọmọ yín ló máa gbé lórí àwọn ọmọ tóun ti bí fúnra ẹ̀. Ta máa wá sọ wípé ó máa wá fi gbogbo ayé ó ti sẹ́tù àwọn ọmọ ẹ̀ pa, àwọn ọmọ ẹ̀ ò nílò nǹkan kan mọ́, àwọn ọmọ tí yín ló máa wá máa gbọ́. Ẹ rí wípé ẹ béèrè yẹn lọ́wọ́ ara yín. Ẹ rí pé wọn ò bá yín ṣe pé káyé yín dáa. Bó ṣe tún máa bàjẹ́ sí i, tó máa polúkúmuṣu tí ò ní yé yín mọ́. Bẹ́ẹ̀ ṣe ń wọnú nǹkan lẹ máa tìbì kan já sínú nǹkan tìbì kan. Tẹ́ṣẹ̀ ti márì báyìí ní ìsìn tẹ́ ti fẹ́ wọn báyìí. Àti yọ nínú yẹn kò ṣe nǹkan tó easy rárá, kò rọrùn. Ìyẹn tí wọ́n bá fi nǹkan fẹ́ yín, ó máa yí gan. Ó máa yí gan. Àwọn ọmọ yín tẹ́ tún kó sí yìí, òun làánú fi ń ṣe mí. Àwọn ọmọ tó jẹ́ pé ẹ̀yin tí ń kó wọn kiri ayé wọn ò tí ì balance. Bí tẹ́ kó wọn dé yìí náà ni gbogbo ẹ̀ dàrú mọ́ yín lọ́wọ́. Ìgbà tí gbèsè ayé yín padà sọ́wọ́ àwọn Islam, ayé yín dàrú. Ẹ ṣẹ̀ tí wá lọ kó àwọn ọmọ yẹn, ṣe tí wá kó wọn sínú, ẹ mọ̀ pé ó ti tán ni. Bí ìgbà tó yẹ pé ẹ kúkú gbélé ayé yín lé wọn lọ́wọ́, ẹ kúkú finish ẹ kú ti bá débi tẹ́ ẹ bá dé, mo kú ti gbélé yín lọ, ẹ kúkú parí ìyókù tó wà nílẹ̀. Àwọn dẹ̀ mọ nǹkan kan. Kò sí nǹkan táwọn àfáà yìí mọ̀ ju pé kan bá ṣe jẹ́ ni wọ́n òbí tí ń so lẹ́rùn. Ẹ rí taná Ọlọ́run. Ṣé fẹ́ fi wé yín ni? Ẹ lè fi taná Ọlọ́run wéra yín. Màmá, kò sí ìgbà tẹ́ ẹ pè fún ìrànlọ́wọ́ nínú ìṣẹ̀ṣe tí ìṣẹ̀ṣe ò ní gbà yín. Àwọn bàbá wa máa ń sọ wípé gbàmígbàmí là á gbà. Ẹnìkan ò kì í gba méṣèmérò. Kò sígbà bó di lálẹ́ yìí lẹ pé taná Ọlọ́run. Tẹ́ sọ pé kán gbà yín àbí kankan nú àwọn bàbá wa àbáwọn ìyá wa. A kú ṣe ẹ sọ. Ẹ nígbà tẹ́ ẹ jáde nínú ẹ̀wọ̀n lókè kúra, ẹ ní àwọn tẹ́jọ́ ń ṣe tẹ́lẹ̀, tẹ́jọ́ wà ń kákọ́s pé àwọn níṣẹ̀ṣe. Bàbá kejì tó ń mú yín pẹ̀lú wọn, kí ló dé táwọn èèyàn sọ pé àwọn gba Islam lórí social media? Ṣé báyé bàbá yẹn ṣe rí láyé tiyín rí lénìí? Ẹ mú ayé tiyín kẹ́ mú sáyé ẹgbẹ́ ayé bàbá yẹn kẹ́ wá compare. Ṣó jọra wọn? Ẹ lè expect less bó ṣe máa rí náà lò tí ò bí tẹ́ ẹ tún ń bá lọ yìí ó tún máa padà worst. Torí àwọn ilé yìí ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún yín ju pé how to finish you pátápátá ni. Bàbá mi true heart. Bó ṣe máa ba ayé yín jẹ́ tó máa sọ ayé yín kodò tó máa fọ́ mọ́lẹ̀ tó máa rún jégé tẹ́ ẹ̀ ní rí ṣàmọ́. Kò sí nǹkan gidi kankan tí wọ́n ní pèsè fún yín. Ẹni tó bá fẹ́ ràn yàn lọ́wọ́ kò dìgbà tó bá tó fẹ́ yàn sílẹ̀. Àìmọye ọkùnrin tó máa ràn yàn lọ́wọ́ tí kò hàn tí ẹ̀ ní ronú pé wọ́n fẹ́ ṣí ní pátáwò débi tó máa sọ pé wọ́n fẹ́ bá sùn. Islam ò rí bẹ́ẹ̀. The best they could do for you and your children ni pé kó máa bá ìyá wọn sùn. Ṣé ìrànlọ́wọ́ nìyẹn? Ṣé ọmọ yín ọkùnrin gan, ṣé ẹ kàn wò pọ́ ọmọ yẹn ó kàn ti gba kámú ni? Ọmọkùnrin tó bá di lórí ọ̀rọ̀ ìyá wọn, wọ́n máa ń di nǹkan míì ni.
ọmọkùnrin ò ń fìyà wọn ṣeré. Ọmọkùnrin yẹn ọgbẹ́ ẹnu ló máa jẹ́ fún gbogbo ohun tẹ́ ẹ̀ ń là kọjá yìí. Ìyá ló máa ń strong jù, ẹ̀ strong tó níyà. Ó kù díẹ̀ káàtó, díẹ̀ ṣe díẹ̀, ibi tẹ́ ẹ bá dé yìí ó ti kù púpọ̀ káàtó báyìí. Nítorí ẹ ti bá dé bí gbì. Kò sígbà tẹ́ ẹ pé o, torí ó wù mí kẹ́ ẹ ṣèpèsè fún ìrànlọ́wọ́. Torí kò sí ẹni tí inú ẹ̀ máa dùn pé kẹ́ ẹ bá gbogbo rádaràda ìkẹ́ ẹ bá kú. Kò sí, torí obìnrin làwa náà, abiyamọ làwa náà. Olódùmarè á fún yín, á kọ́ yín mọ̀ ṣe o. Ìkòkò ọ̀ṣun yín ẹ̀ tí ìbọn síta wá fọ́, mo mọ̀ kó máa lọ́wọ́ yín. Ṣùgbọ́n ṣá ibi tẹ́ ẹ ṣẹlẹ́yà dé yìí, ẹ lè pé kó jẹ́ fún yín bó ṣe ń jẹ́ tẹ́lẹ̀ torí ọ̀dàlẹ̀ yín. Ẹ̀yin náà mọ̀ pé kò lè dàbí mọ́. Fún ìdí èyí, mi ò rí sọ jù báyìí lọ. Títí tá ó fi pàdé níjọ́ mi, ọkọ tèmi ò yí padà, orúkọ mi ni Òṣìṣẹ́tọ́lá Abímbọ́lá. Ọmọ wọn nílùú Ìpẹ̀rù. Àti ẹ̀rọ àwọn ẹrú mọ́. Mo mọ̀ kán wà lára ọ̀dọ́ àwọn àwọ̀. Kí leléyìí sọ? Wọ́n máa wò pé kí leléyìí sọ? Ó tó yẹ kójú máa tì wọ́n. Ó yẹ kójú máa tì yín. Ẹ̀yin olóṣù káyọ̀, ó yẹ kójú máa tì yín. You can do better, but you can't do better because bí ẹ̀sìn yín ṣe ti kọ́ yín nù. Kí á gbérí ìwòyà. Ìwòyà, àyàtò àyàtọ̀, ìwòyà. Ẹ jẹ́ á gbérí ìwòyà. Ìwòyà, àyàtò àyàtọ̀, ìwòyà. Tí n bá ní erí ìwòyà. Ìwòyà, àyàtò àyàtọ̀, ìwòyà. Ìtumọ̀ erí ìwòyà. Ìwòyà, àyàtò àyàtọ̀, ìwòyà. Òun ni ẹ̀tẹ́ tí ẹ gbọ́ mi. Ìwòyà, àyàtò àyàtọ̀, ìwòyà. Òyìnbó ní listen clearly. Ìwòyà, àyàtò àyàtọ̀, ìwòyà. Ẹ jẹ́ fara balẹ̀. Ìwòyà, àyàtò àyàtọ̀, ìwòyà. Ọkùnrin erí ìwòyà. Orin ayọ̀, orin bátúntò, orin ayọ̀. Ọkùnrin erí ìwòyà. Orin ayọ̀, orin bátúntò, orin ayọ̀. Ọmọdé erí ìwòyà. Orin ayọ̀, orin bátúntò, orin ayọ̀. Àgbààgbà erí ìwòyà. Orin ayọ̀, orin bátúntò, orin ayọ̀. Ẹni bá gbérí ìwòyà. Orin ayọ̀, orin bátúntò, orin ayọ̀. Ọmọ bẹ́ẹ̀ ni bàbá mi George Akíndélé Ifádòyìn, ẹ ṣeun, grandpa love you sir. Àwa rọ́nà gbégbá ẹni báwa ṣe ń dọ́là wọ̀ wá yẹn ṣá ní láti kó lọ ilé olóṣù kákankan kò pọ́síbù lóde. Aya wa ò ní yàn kú, ọkọ wa ò ní yàn kú. Ẹ jẹ́ akérí ìwòyà èrìwòyà. Èrìwòyà yẹn làwa máa ké títí ayé yìí máa fi pin. Ká máa fi dàgbà, tá máa fi darúgbó, kò sí nǹkan lè ṣe sí i. Àwọn tó ké láìláìláìlá Muhammadu Rasulullah lánàá. Your friend is from Ukraine. Òkè bàbá mi bá mi kí wọn. Àwọn tó ké láìláìláìlá lánàá, okó lẹ fi ń dá wọn lọ́lá báyìí. Okó láàrin báyìí. Ọlọ́run tilẹ̀kùn. Èrè bá mi tilẹ̀kùn torí Ọlọ́run jọ̀ọ́, nítorí Ọlọ́run ìkáríwo. Èrè bá mi tilẹ̀kùn yẹn please, tilẹ̀kùn fún mi. Bàbá wọn wà nílé. Ọjọ́ bàbá àwọn mi ti ṣe tán. Màá lọ gbé ìsìn. Ajé fún ọjọ́ olùdíjú. Ìrìn ọjọ́ òde òwì gẹ̀rù. Owó tàn wá ẹ̀lùjù ló wà. Ìrànjẹ́ òde òwì gẹ̀rù jù. Ire gbogbo tàn wá ẹ̀lùjù ló wà. Ẹ jẹ́ ká ṣe rere. Béèyàn bá fi ṣe rere fún yín, ẹ má fi ibi sán. Ẹ dúró tán. Ẹ̀kọ́ náà la tún kọ́ látara ìyá ọlọ́sùn yìí. Ẹ má jẹ́ ká máa fi ibi san ire. Orí bá ti kú
mo sọ́ọ̀rì fún ìyá ọlọ́sùn. ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. orí ká ti kúrò ní ẹ̀yẹ. ẹ̀mí àgbọ̀ mi ẹ̀yin èèyàn o. tó bá jẹ́ ká ṣe eré ìfà ọ̀gá mi bá nìyí ọ̀sẹ̀ àwòkọ́. tó bá jẹ́ ká ṣe eré ìfà ọ̀gá mi bá nìyí ọ̀sẹ̀ àwòkọ́. orí ifá tó péjú owó tí kì í ṣe porin ìmà máa rí máa kọ o. orí ifá tó péjú owó tí kì í ṣe porin ìmà máa rí máa kọ o. bẹ́nìyàn bá ronú jìn bẹ́nìyàn bá ronú jinlẹ̀ kó lè bá wa kọ. àfọmọ yóò lè fa òye. I love you all. Ó dàbọ̀. A ó máa pàdé níjọ́ mìíràn. I love you all. Ó dìgbà.